Jòhánù orí 12. Nítorí náà nígbà tí àjọ ìrékọjá kù ọjọ́ 6, Jésù wá sí Bẹ́tánì níbi tí Lásárù wà, ẹni tí ó ti kú, tí Jésù jí dìde kúrò nínú òkú. Wọ́n sì ṣe àsè ńlá fún un níbẹ̀. Màtá sì ń ṣe ìránṣẹ́, ṣùgbọ́n Lásárù jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì pẹ̀lú rẹ̀. Nígbà náà ni Màríà mú òróró ìkunra nádì, òṣùwọ̀n lítírà kan, àìlábùlà olówó iyebíye, ó sì ń fi kùn Jésù ní ẹsẹ̀, ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù. Ilé sì kún fún òórùn ìkunra náà. Nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Júdásì Ìsíkáríótù, ọmọ Símónì, ẹni tí yóò fi hàn, wí pé, èéṣe tí a kò ta òróró ìkunra yìí ní 300 owó idẹ, kí a sì fi fún àwọn tálákà? Ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí tí ó ná ní àwọn tálákà, ṣùgbọ́n nítorí tí í ṣe olè. Òun ni ó sì ní àpò, a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀. Nígbà náà ni Jésù wí pé, ẹ jọ̀wọ́ rẹ̀, ó ṣe é sílẹ̀ de ọjọ́ sísìnkú mi. Nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín, ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo. Nítorí náà ìjọ ènìyàn nínú àwọn Júù ni ó mọ̀ pé ó wà níbẹ̀, wọ́n sì wá, kì í ṣe nítorí Jésù nìkan, ṣùgbọ́n kí wọ́n lè rí Lásárù pẹ̀lú, ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa Lásárù pẹ̀lú, nítorí pé nípasẹ̀ rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Ní ọjọ́ kejì, nígbà tí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sí àjọ gbọ́ pé Jésù ń bọ̀ wá sí Jerúsálẹ́mù, wọ́n mú ìmọ̀ ọ̀pẹ, wọ́n sì jáde lọ pàdé rẹ̀, wọ́n sì ń kígbe pé, Hòsánà! Olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa, ọba Ísírẹ́lì. Nígbà tí Jésù sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan, ó gùn ún, gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ pé, má bẹ̀rù, ọmọbìnrin Síónì, wò ó, ọba rẹ̀ ń bọ̀ wá, ó jókòó lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Nǹkan wọ̀nyí kò tètè yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n nígbà tí a ṣe Jésù lógo, nígbà náà ni wọ́n rántí pé a kọ̀wé nǹkan wọ̀nyí ní tirẹ̀, àti pé òun ni wọ́n ń ṣe nǹkan wọ̀nyí sí. Nítorí náà ìjọ ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó pe Lásárù jáde nínú ibojì rẹ̀, tí ó sì jí dìde kúrò nínú òkú, wọ́n jẹ́rìí. Nítorí èyí ni ìjọ ènìyàn sì ṣe lọ pàdé rẹ̀, nítorí tí wọ́n gbọ́ pé ó ti ṣe iṣẹ́ àmì yìí. Nítorí náà àwọn Farisí wí fún ara wọn pé, ẹ kíyèsí, bí ẹ kò ti lè borí ní ohunkóhun, ẹ wò ó bí gbogbo ayé ti ń wọ́ tọ̀ ọ́. Àwọn Hélénì kan sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ. Àwọn wọ̀nyí ni ó tọ̀ Fílípì wá, ẹni tí ń ṣe ará Bẹ́tsáídà ti Gálílì. Wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé, alàgbà, àwa ń fẹ́ rí Jésù. Fílípì wá, ó sì sọ fún Áńdérù. Áńdérù àti Fílípì wá, wọ́n sì sọ fún Jésù. Jésù sì dá wọn lóhùn wípé, wákàtí náà dé tí a ó ṣe ọmọ ènìyàn lógo. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú, ó wà òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a sì so ọ̀pọ̀lọpọ̀ èso. Ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù, ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ títí fi di ìyè àìnípẹ̀kun. Bí ẹnìkan bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn, àti níbi tí èmi bá wà, níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú. Bí ẹnìkan bá ń sìn mí, òun ni Bàbá yóò bu ọlá fún. Nísinsìnyí ni à ń pọ́n ọkàn mi lójú. Kí ni èmi ó sì wí? Bàbá, gbà mí kúrò nínú wákàtí yìí, ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe wá sí wákàtí yìí. Bàbá, ṣe orúkọ rẹ lógo. Nítorí náà ohùn kan ti ọ̀run wá wípé, èmi ti ṣe é lógo náà, èmi yóò sì tún ṣe é lógo. Nítorí náà ìjọ ènìyàn tí ó dúró níbẹ̀ tí wọ́n sì gbọ́ wípé
àrá ń sán. Àwọn ẹlòmíràn wípé áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. Jésù sì dáhùn wípé kì í ṣe nítorí mi ni ohùn yìí ṣe wá, bí kò ṣe nítorí yín. Nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé. Nísinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde. Àti èmi, bí a bá gbé mi sókè kúrò ní ayé, èmi yóò fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. Ṣùgbọ́n ó wí èyí, ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun yóò kú. Nítorí náà, àwọn ìjọ ènìyàn dá a lóhùn wípé àwa gbọ́ nínú òfin pé Kristi wà títí láéláé. Ìwọ ha ṣe wípé a kò lè ṣàì má gbé ọmọ ènìyàn sókè? Ta ni ń ṣe ọmọ ènìyàn yìí? Nígbà náà ni Jésù wí fún wọn pé nígbà díẹ̀ sí ni ìmọ́lẹ̀ wà láàrin yín. Ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, kí òkùnkùn má ṣe bà lé yín. Ẹni tí ó bá sì ń rìn ní òkùnkùn kò mọ ibi tí òun gbé ń lọ. Nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, ẹ gba ìmọ́lẹ̀ gbọ́, kí ẹ lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì jáde lọ, ó fi ara pamọ́ fún wọn. Ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí ní ojú wọn, wọn kò gbà á gbọ́, kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà lè ṣẹ, èyí tí ó sọ pé, Olúwa, ta ni ó gba ìwàásù wa gbọ́, àti ta ni a sì fi apá Olúwa hàn fún? Nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́. Nítorí Àìsáyà sì tún sọ pé ó ti fọ́ wọn lójú, ó sì ti sé àyà wọn le, kí wọ́n má bàa fi ojú wọn rí, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kí èmi má bàa mú wọn lára dá. Nǹkan wọ̀nyí ni Àìsáyà wípé nítorí ó ti rí ògo rẹ̀, ó sì sọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú, ṣùgbọ́n nítorí àwọn Farisí wọn kò jẹ́wọ́ rẹ̀, kí a má bàa yọ wọ́n kúrò nínú sínágọ́gù, nítorí wọ́n fẹ́ ìyìn ènìyàn ju ìyìn ti Ọlọ́run lọ. Jésù sì kígbe, ó sì wí pé ẹni tí ó bá gbà mí gbọ́, èmi kọ́ ni ó gbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ó rán mi. Ẹni tí ó bá sì rí mi, ó rí ẹni tí ó rán mi. Èmi ni ìmọ́lẹ̀ tí ó wá sí ayé, kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kí ó má ṣe wà ní òkùnkùn. Bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi tí kò sì pa wọ́n mọ́, èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀, nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé, bí kò ṣe láti gba ayé là. Ẹni tí ó bá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi, ó ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀. Ọ̀rọ̀ tí mo ti sọ, òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ìgbẹ̀yìn ọjọ́. Nítorí èmi kò dá ọ̀rọ̀ sọ fún ara mi, ṣùgbọ́n Bàbá tí ó rán mi, òun ni ó ti fún mi ní àṣẹ ohun tí èmi yóò sọ àti èyí tí èmi yóò wí. Èmi sì mọ̀ pé ìyè àìnípẹ̀kun ni òfin rẹ̀. Nítorí náà, ohun wọn ni tí mo bá wí, gẹ́gẹ́ bí Bàbá ti sọ fún mi, bẹ́ẹ̀ ni mo wí.